Ẹ káalẹ́, ẹ kú àtàárọ̀. Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Ìròyìn lédè Yorùbá ló ń dé sétí ìgbọ́ yín. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Bí ìfẹ̀hónúhàn ṣe ń lọ káàkiri gbogbo agbègbè orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣèjọba èyí tí kò fi ara rọ àwọn ará ìlú, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wọ ọjọ́ kejì báyìí. Àwọn ikọ̀ yìí tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olùfẹ̀hónúhàn láti yàgò kúrò fún ohun tí yóò jẹ́ rúrú òfin àti ṣíṣe ìwà ìbàjẹ́. Akọ̀ròyìn wa Anthony Gandonu ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan ṣe ń ṣe ìfẹ̀hónúhàn lórí ebi, wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti dá ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sílẹ̀ àti ibùdó ìlànà nǹkan ọ̀gbìn káàkiri àwọn agbègbè nílẹ̀ yìí láti yanjú ìṣòro ebi tó ń bá orílẹ̀-èdè wa fínra. Onímẹ̀kọ ti ìlú Ìmẹ̀kọ ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn, Ọba Benjamin Ọlánìtẹ́ sọ èyí lákòókò tó ń fèsì sí àwọn tó ń ṣe ìwọ́de láti fòpin sí ọ̀rọ̀ ebi lórílẹ̀-èdè wa àti ìpọ́njú kó lè kúrò pátápátá láwùjọ. Akọ̀ròyìn wa Lukman Adétẹ̀ṣọ́ òun ló jábọ̀ ìròyìn yìí tó sì sọ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ti ń gbé ìgbésẹ̀ láti rí wípé Nàìjíríà fi ẹsẹ̀ lálàáfíà lólú ìlú ìpínlẹ̀ Nàìjíríà. Àwọn adarí nínú àwọn tí a ti rí onímẹ̀kọ tìlú Ìmẹ̀kọ níjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n nípínlẹ̀ Ògùn, Ọba Benjamin Ọlánìtẹ́ ti ń dábàá ìpèsè oúnjẹ láàrin ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ mìíràn tí wọ́n sọ wípé yóò jẹ́ ìyanjú sí ìṣòro tí a ní nílẹ̀ yìí. Nígbà tí wọ́n ṣe àpèjúwe ìfẹ̀hónúhàn ebi wípé ó jẹ́ ìdójútì ńlá, wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe dá ààrẹ Bọ́lá Tinubu lẹ́bi nítorí pé ìṣòro yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rí kí ó tó di wípé ó gba àkóso ìṣèjọba. Gẹ́gẹ́ bí ó ti sọ wípé kí ìgbájúmọ́ ó wà lórí wíwá ìyanjú sí èyí, ẹ̀wẹ̀ onímẹ̀kọ wá gba ààrẹ Tinubu lámọ̀ràn láti wá ìyanjú sí làásìgbò ebi ohun ìyàn tó wà nílẹ̀ yìí nípa ìdásílẹ̀ àwọn ibùdó ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu lórí éka ilẹ̀ tó tó bí 10,000 ní ọ̀kọ̀ọ̀kan ẹkùn ìdìbò tí a ní orílẹ̀-èdè yìí, níbi tí àwọn àgbẹ̀ àti àwọn ògbóǹtarìgì onímọ̀ nípa ìmọ̀ ọ̀gbìn yóò ti máa ṣe iṣẹ́. Àwa fẹ́ ti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, a fẹ́ tì í lẹ́yìn. Gẹ́gẹ́ bí onímẹ̀kọ ti ìlú Ìmẹ̀kọ lórúkọ gbogbo ọmọ bíbí Ìmẹ̀kọ nílé lóko, ẹ́kítà 10,000 fún ti ìwọ̀ oòrùn gúúsù southwest àwa fi sílẹ̀ nílùú Ìmẹ̀kọ kí wọ́n á ti bẹ̀bẹ̀rẹ̀ kọ́kọ́ búdòsà wá. Tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tí mo sọ yìí, kó tó ọdún 2-3 oúnjẹ á pọ̀ yàrá. Àdarí ìlú yìí ní ìrètí wípé tí ìdásílẹ̀ àwọn ibùdó ìpèsè oúnjẹ bá lè wà, yóò mú ìgbèrú bá jíjẹ lábẹ́lé àti fífi ránṣẹ́ sí ilẹ̀ òkèèrè, yóò sì lè jẹ́ kí ìjọba lè ṣe ìkápá iye tí wọn yóò máa ta oúnjẹ, nígbà tí yóò sì tún fi òpin sí kíkó oúnjẹ láti àwọn agbègbè ìgbèríko àti ẹsẹ̀ kùkú ìlú lọ sí inú ìgboro. Fúnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA. Bí ètò ọrọ̀ ajé àti ètò ọrọ̀ àwùjọ ṣe ń lọ lálàáfíà lólú ìlú ìpínlẹ̀ Ògùn, Abẹ́òkúta, láìsí ìdíwọ́ àti ìdènà látàrí ìfẹ̀hónúhàn léyìí tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, òun ló ń pèpè fún dídẹ́kun àti ṣíṣe àtúnṣe sí ọ̀wọ́n gógó oúnjẹ àti ebi láwùjọ. Ti di ọjọ́ kejì báyìí tí àwọn olùfẹ̀hónúhàn ti wà lẹ́nu rẹ̀. Akọ̀ròyìn wa Yẹmí Dálémọ̀ òun ló ṣe àkójọpọ̀ ròyìn yìí tó sì sọ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Wọ́n ti rọ àwọn olùṣèwọ́de pé kí wọ́n fòpin sí ìfẹ̀hónúhàn náà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn jàǹdùkú àti àwọn agbébọn ti ń ja àwọn agbègbè tí wọ́n ti ń fẹ̀hónúhàn náà gbà. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ló tẹnu mọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì fọn rere bóde wípé
kò sí ẹni tí yóò jèrè nínú ìwà burúkú tí àwọn jàǹdùkú yìí bá hù àti bíba àwọn ohun amáyédẹrùn tí ìjọba pèsè jẹ́. Wọ́n wá rọ àwọn afẹ̀hónúhàn náà láti ṣàlàyé ẹ̀dùn ọkàn wọn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Lydia Samson ló jábọ̀ ìròyìn yìí. Ìròyìn fún tálẹ̀ tòní kò ní jù báyìí lọ títí dìgbà míì táwọn máa pàdé. Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Orun ayọ̀ la ó sùn, láyọ̀ la ó jí. Ó dàárọ̀.